ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. A máa tó gba ọkọ̀ òfurufú láti dáàbò bo ìpínlẹ̀ Ọ̀yọ́. A tún máa ṣí àwọn ilé ẹ̀kọ́ padà láìpẹ́. Mákindé yànnàná ọ̀rọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti kéde pé ọkọ̀ òfurufú ti ìpínlẹ̀ náà láti pọ́nkún ètò ààbò káàkiri ìpínlẹ̀ náà ti wà ní ìpele tó kẹ́yìn o, tí wọ́n fi máa gbé ọkọ̀ òfurufú náà wọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Mákindé sọ èyí nínú àtẹ̀jáde rẹ̀ fún ti oṣù kẹfà ọdún 2026 níbi tó ti sọ̀rọ̀ nípa ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti gba ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn ajínigbé jí gbé ní ìlú Ẹ̀sẹ̀lẹ̀ àti Yàwótà ní ìjọba ìbílẹ̀ Oríire. Gómìnà ṣàlàyé pé àwọn nǹkan díẹ̀ tó kù tí wọ́n nílò láti ṣe kí wọ́n tó gba ọkọ̀ òfurufú náà ni wọ́n ń ṣe lọ́wọ́. Òun ló sì fà á tó fi jẹ́ pé wọn kò ní lè gba ọkọ̀ òfurufú náà nínú oṣù kẹfà gẹ́gẹ́ bí wọ́n ṣe ti gbèrò rẹ̀ tẹ́lẹ̀. Ó sọ pé àwọn ìgbésẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́ náà ṣe pàtàkì láti rí i pé gbogbo ètò ààbò tó yẹ ni wọ́n ṣe kí ọkọ̀ òfurufú náà tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ní pé kété tí wọ́n bá ti ba ọkọ̀ òfurufú náà ló máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yẹ ọ̀sọ́kà. Gómìnà Mákindé fi ìgbàgbọ́ hàn pé ọkọ̀ òfurufú náà máa ṣàtìlẹ́yìn fún rírí tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá láti tètè mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó sì máa mú àlékún bá ètò ààbò ìpínlẹ̀ náà tí wọ́n bá ti bẹ̀rẹ̀ lílò rẹ̀. Ó fi dá àwọn aráàlú lójú pé àwọn yóò fi tó gbogbo èèyàn létí ní kété tí wọ́n bá ti gba ọkọ̀ òfurufú ọ̀hún o. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ààbò ní ìjọba ìbílẹ̀ Oríire, Mákindé ní àwọn ẹ̀ṣọ́ ààbò ń ṣiṣẹ́ takuntakun láti gba ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ táwọn agbébọn náà jí gbé láyọ̀ àti àlàáfíà pẹ̀lú àtìlẹ́yìn tó péye láti ọ̀dọ̀ ìjọba. Ó wá fi kún pé òfin kónílé-ó-gbélé oníwákàtí 16 tí ìjọba kéde ní ìjọba ìbílẹ̀ 10 tí wọ́n yí igbó Old Ọ̀yọ́ National Park ká fún ọjọ́ 2 jẹ́ ojú náà láti pọ́nkún ètò ààbò ní àwọn agbègbè náà tó sì jẹ́ ohun tí wọ́n nílò láti mú ààbò gbópọn ní agbègbè náà ni. Ó tẹ̀síwájú pé ìgbìyànjú tuntun ń lọ láti ṣí àwọn ilé ẹ̀kọ́ ìjọba táwọn olùkọ́ ti gbé ilẹ̀kùn rẹ̀ tì pa padà. Bó ṣe wòye pé nǹkan tó ṣe pàtàkì ní ètò ẹ̀kọ́ àti pé gbogbo ìgbésẹ̀ àwọn jẹ́ ojú náà láti dáàbò tó péye bo àwọn akẹ́kọ̀ọ́. Mákindé tún dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àtìlẹ́yìn àti àdúrótì wọn tó sì jẹ́ pé àtìlẹ́yìn ìṣèjọba rẹ̀ láti rí i dájú pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìtẹ̀síwájú tí ààbò tó sì péye fi ibẹ̀ ṣe bùgbé. Ìròyìn yàjẹ́ ìdòfún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde o. Bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo ẹ̀ gbogbo wa láyé? Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.